ṣèjẹ tá a fi rówó rẹ ran ọdún léyà àtúmọ̀ nǹkan ọ̀tún wá báyìí àṣejẹ yìí lágbára ọdún léyà ló kù fẹ́rẹ́fẹ́rẹ́ yìí nìsí gbogbo àwa tá a níṣẹ́ ọwọ́ lọ́wọ́ gbogbo àwa tá a ní ọ̀nà tá a fi ń jẹun tó wá dàbí ẹni pé bó láṣẹ wá rìn ara àwọn iṣẹ́ téèyàn fi máa ń bo àṣírí kíákíá àṣírí pàjáwìrì ni ṣùgbọ́n tó bá ti lè fi àṣejẹ iṣun orí nǹkan kan ọmọ ti tán ìwọ kan fi àṣejẹ iṣun orí pé mo fẹ́ rẹ ẹran léyà bí èèyàn bá fẹ́ sanwó léèwé ọmọ tó bá fàṣejẹ iṣun orí rẹ̀ pé mo fẹ́ sanwó léèwé ọmọ yóò sì ṣeé ṣe kí lọ́lọ́wọ́ ẹyẹlé nìkan náà ní ẹyẹlé funfun kan àti ṣúgà oníkóró ẹyọ mẹ́ta sórí irú ṣúgà yìí ló máa ń jẹ́ jù lóògùn ní táwọn bàbá wa máa ń lò ń jọ̀hún ni òun náà ló sì tún wádìí sí i àwọn àlọ́wọ́ ẹyẹlé òun láti pátá àti kún yìí gbé kámẹ́rà sí i ká máa rí ẹyẹlé ni this is dove àṣejẹ owó tí a máa ń fi ẹyẹlé ṣe dove and sugar àlọ́wọ́ ẹyẹlé báyìí this is dove 1 2 3 4 5 6 7 8 a wá fomi díẹ̀ sí níjómi yẹn ó pọ̀ púpọ̀ ẹ rí i pé dèdè omi tí ó ṣe ẹyẹlé ìjìnà nì kí wá ní nǹkan ẹyọ kan tó kù tá a fi sí bá a sì kan rí ẹ kàn lọ wá ṣúgà oníkóró èèyàn níjà ṣe jẹ láàrin ijọ́ kejì ijọ́ kẹta kọ́ mọ́ gbọ́pẹ́ bí ó ṣe mọ ní ọmọ ọlọ́ngbọ́ ṣúgà ẹyọ mẹ́ta 3 cube of sugar ṣe ti rí tá a fi máa ń ṣe ní ẹni èjì ẹ̀ta so nígbà tó bá fi jẹ tó bá jẹ ní àárọ̀ ìgbà tó bá fi dàárọ̀ ọjọ́ kejì ọmọ yẹ kó rí nǹkan tó fi dúpẹ́ ìgbà tí ó bá fi dàárọ̀ ọjọ́ kejì ó yẹ káàánú ọ̀fọ̀ òun nítorí pé ara àwọn àṣejẹ owó leléyìí ẹyẹ tí ò jẹ́ ká mú wá ká pa lójú gbogbo ayé òfin Facebook ò fààyè gbà á mọ́ òun ló jẹ́ apá 8 péré lẹ́wàá gé sí torí ẹ̀rọ mi ti lè mọ̀ pé bàbá mélòó láwàá gé sí gbogbo orí rẹ̀ ẹ kò dànù àtẹsẹ̀ rẹ̀ ẹ rí i pé kò sí nǹkan nú kankan bẹ́ẹ̀ tí nǹkan nú bá sì wà ń bẹ̀ gbogbo àwọn nǹkan nú ẹ kàṣẹ ọ̀kan ṣùgbọ́n mi ò fi nǹkan nú sí kọ́mọ̀ mú confusion wá fún ẹ̀yin èèyàn tẹ́ ń wù wá káàkiri àgbáyé ẹ̀yin tẹ́ wá ń lu èbó náà ẹ lè ṣe fúnra yín àwọn tẹ́yẹlé wọra mú wọlé 3 cube of sugar tó bá ti ṣetán jẹ́ sọ̀rọ̀ pé bébí bá ń pààyàn bí ẹ bá jẹ ilé kan ó gbọ́dọ̀ yó díẹ̀ bí ọba tẹ̀ tún padà jẹ nǹkan míì sí ṣùgbọ́n àsìkò tó o bá ń jẹun o gbọ́dọ̀ mọ̀ pé nǹkan lọ jẹ yìí o wà ní jẹ ọmọ ìrùwó sọ wá rà ṣe jẹ ìtumọ̀ ṣiṣẹ́ ìmọ̀lẹ̀ ìmọ̀ ń gbé yẹn rìn gan ọlọ́run àwọn tí mo ti fún níṣẹ́ yìí rí tí wọ́n ti lò rí ẹlòmíín fẹ́ lè máa ṣe jẹ́ lójoojúmọ́ gbà náà pé òun ti ń rìn òun tún ti rìn kan wúṣẹ́ yìí àṣejẹ oníṣúgà ẹyọ mẹ́ta péré pẹ̀lú ẹyẹlé funfun òkè kájẹ níbi tí wọ́n wà ọ̀rẹ́ ẹyẹlé funfun lọ ẹyẹlé yìí kéyìí yóò ṣiṣẹ́ ṣùgbọ́n ẹyẹlé funfun tá a ní ká lò yìí máa ń gbéra ju ká lo ẹyẹlé èyíkéyìí lọ kì í wá pẹ́ tí fi jiná kò ní ìyọnu o kò lépo nú o kò láta nú o tó yẹ lómi tó máa bí mi lè pe bàbá ṣàṣejẹ yìí lépo só láta kò ní kò lépo kò láta kò níyọ̀ ṣúgà ẹyọ mẹ́ta òun nìkan náà ni òun lẹ́ẹ̀fi ṣe jẹ kò wá sígbà tí yóò lè jẹ àṣejẹ o lè jẹ láàárọ̀ o lè jẹ lọ́sàn-án o lè jẹ lálẹ́ àwọn àṣejẹ tí èèyàn fi rí nǹkan ṣe nù ọkàn fi sùn kankan mo mú wá nítorí àwọn tí ó tún rẹ ìran eléyà nítorí àwọn mùsùlùmí ayé káàkiri àgbáyé eléyìí ṣẹbọ
kò sì dí ẹ̀sìn tó ń ṣe lọ́wọ́ ọ̀rẹ́ yẹlé o ṣe pẹ̀lú ṣúgà ṣé ẹ̀fọ́ tó ń jẹ ta lọ́kọ bó ṣe ń ṣẹ̀fọ́ ìkọ́kọrẹ́ tó ń ṣe ọbẹ̀ Ìgbò tó ń ṣe ṣebí àwọn kan náà lọ́kọ online àbọ̀ lọ́kọ lọ́dọ̀ àwọn ìyá àgbà wa kan ààrẹ ẹ̀kọ́ kan náà lélẹ́yìí náà ìwọ ìyàwó tó rí eléyìí online ọkọ mi tó bá ti ń bọ̀ ẹ̀rẹ̀ yẹlé o akíláfẹ́ yẹlé mo rí lórí péjì bàbá kan ni o tó o bá sọ fọ́kọ rẹ kó ṣe kò sí tó burú ń bẹ̀ ìwọ tó rí pé iṣẹ́ ìyàwó rẹ ọlọ́dẹ tó ṣe fún ìyàwó rẹ tó jẹ́ kì í ṣẹ̀ṣẹ̀ páṣẹ ju rẹ̀ kọ́mọ́dà bẹ́ẹ̀ pé ó fẹ́ fún lóògùn jẹ́ torí ayé ti kẹnu ẹjọ́ ṣé kẹjọ jùkó ìyàwó mi jẹ tiẹ̀ ra méjì mi ọkọ mi náà kì í jẹ tèmi ẹ rí pé pẹ́ fọlọ́hún ìyẹn tẹ́ fẹ́ràn ẹran ọdún léyà jáṣe jẹ́ yìí tó bá wá ti rówó rẹ̀ ẹran ọdún léyà fèmí náà lówó kò ìṣàdúrà fún bàbá mi Edward níwájú tí bàbá mi kọjú sí kọ́lọ́n jẹ́ ọmọ dá èyí tó sì fi lé ọmọ bàjẹ́ torí pé ṣe bàbá mi ni ara àwọn àṣírí ìkọ̀kọ̀ àṣírí agbára tí mo jogún lọ bàbá mi Edward ni tó bá ti rẹ owó rẹ̀ ẹran iléyà bò èmi náà lówó èmi náà fẹ́ rẹ ẹran iléyà o mọ̀ láwọn tèmi náà máa ń rẹ ẹran ọdún fún tọ́pọ̀ o bẹ́ẹ̀ kẹ́ ẹran ọdún mẹ́wàá wá déédéé ni o àṣejẹ owó ni ọ̀sẹ̀ Edward táǹtà ni ẹ̀rí pé ń jò ní àpò mẹ́ta la kó jáde bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ní sẹ́rí ẹni tó kọ̀ ní gbogbo ẹ̀ ti fẹ́ ta tán ìwọ náà béèrè fún tiẹ̀ ọ̀sẹ̀ Edward nu ọ̀làlàkàlà ògùn ẹ̀jẹ̀ lára rẹ gbogbo nǹkan ti dojúrú fún ọ lọ́sẹ̀ Edward ó ti rìn òòró ọ̀tí ẹ̀rọ náà àbáyọ lọ́sẹ̀ Edward 50,000 níwọ̀n èyí náà bàbá ọ̀sẹ̀ Edward yẹn mo fẹ́ rà á nínú ìpè náà àdó ọmọ ìfìkan ránṣẹ́ sí mi èèyàn ní rọ̀ṣẹ̀ Edward kọ́ mọ́ jẹun èèyàn ní rọ̀ṣẹ̀ Edward kọ́ náà má sí fún èèyàn ní rọ̀ṣẹ̀ Edward kọ́ mọ́ rí nǹkan ṣe gbogbo ẹ̀kí ẹ̀ dàrú gbogbo ẹ̀ dá kò yí ọmọ kò tí wá sóògùn tí wọ́n ní òtí ẹ̀ jẹ́ kò tí wàá rówó sóògùn sáà kọ́kọ́ jẹ́ rọ̀ṣẹ̀ 50,000 nítorí àwọn ọ̀pọ̀ tó ti rí kékeré náà ni ọ̀sẹ̀ tajà náà ń bẹ 50,000 yẹn wà nulẹ̀ ọ̀sẹ̀ àwọn àgbà ń bẹ 50,000 yẹn náà wà nulẹ̀ ọ̀sẹ̀ ajé ń bẹ táǹtàn 500,000 mo fẹ́ lànà mo lomi òrówó sí àwọn ọ̀mọ̀lẹ́ wa ń bẹ lóríṣiríṣi aṣínà ń bẹ àwọn àgbákò sólẹ̀ ń bẹ téèyàn fi là láyé ìwọ kan sá ti pè mí bàbá Fágbéró mo ní 1 million lọ́wọ́ mo ní 2 million lọ́wọ́ ọ̀rọ̀ àyìn tí a ti lówó lọ́yẹ tí mo ní lọ́wọ́ ni kábà wọ nǹkan kan tí wọn náà máa lò ìwọ náà rọ́ṣẹ́ 50,000 yìí nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 633 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83 ìlú Ìlọrin ni mo wà lágbo ọba anyway àtẹ́bá tí ń bọ̀ wá sílùú Ìlọrin bẹ́ẹ̀ ti pèmí mi ò gbé ẹ máa bọ̀ wá lù Ìlọrin ẹ sọ fọlọ́kadà pé last bus stop nínú Ìlọrin gangan lẹ́ẹ̀tì sọ tẹ́bá tí wàá sọ nínú Ìlọrin tán ẹ̀yìn kan wàá gbọ́kadà láti ibi tọ́kọ̀ bá ti sọ ní last bus stop ẹlẹ́ni lọ ilé epo lágbo ọba ilé epo Ibrolac lágbo ọba tẹ́bá ti dé ilé epo yẹn ẹ̀bẹ̀rẹ̀ junction Olú guest house sẹ́rí junction Olú guest house yẹn bí òpó náà méjì sí ilé epo náà ní signboard mi bẹ́ẹ̀ Òrìṣàtọ́lá Ìfágbéró Herbal Medicine Limited ẹ̀rì fọ̀gánáísà kan ní junction Olú guest house níbi ara signboard mi orúkọ fọ̀gánáísà yẹn Alhaji Hasan Omede lọ́dọ̀ fọ̀gá yẹn abẹ́nibọ̀dì tẹ́ bá lórí ìta yẹn ẹ̀bẹ̀rẹ̀ lè Fágbéró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọkàn wọ́ balẹ̀ àní dààmú àáròwó ná àákọ́lé gbogbo ẹ̀yin fáǹsì mi yóò dára fún yín gbogbo ẹ̀yin tẹ́ wà ń lu ọba ẹ̀kẹ́rẹ́ oko délé o àwọn aṣẹ́ni lórí oníṣẹ́yìn lórí o ọ̀nà ọ̀là fún yín o àwọn táwa Nàìjíríà náà ọ̀nà ọ̀là fún wa o tó jẹ́ fún ìdàgbẹ́ kí wọ́n kọ́ sàdúrà fáwọn tó wà ń lu ọba ni wípé ọ̀pọ̀lọpọ̀ ńlá nǹkan kọjá tí ò sì lè sọ ńlé pẹ̀lú àṣẹ Ọlọ́run náà àjàgà inú ìdààmú tẹ́ wà pẹ̀lú àṣẹ Ọlọ́run yọ yín kú o Ọlọ́run sì pèsè ìwé ìgbélú tẹ̀ wá fún yín o láṣẹ Ọlọ́run ẹ̀yin tí àwọn kan sì ń tẹ̀sí ní pírọ́blẹ́mù kan tàbó míì pẹ̀lú àṣẹ Ọlọ́run ọ̀nà ó ṣí o gbogbo ọ̀tọ̀ lẹ́jọ́ ń lu ọba pè mí kí àwọn náà parọ́ kan fún ọ Ọlọ́run fún aláṣẹ tá a fi gbẹ́sẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹjọ́ tí ò sì ní gbérí mọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ like ẹ share ẹ comment ẹ ká sì jẹ òdìfẹ́ máa tó jẹ báyìí ṣètìrí gbogbo àti òfin tó ṣẹ́jú méjì ní ìṣe ó ti jiná ẹ like ẹ share ẹ comment ọkàn wọ́ balẹ̀ o wọ́n bá ti sọ̀kalẹ̀ sàníyàn sí Ọlọ́run mo fẹ́ rówó rẹ̀ ran iléyá wọ́n kà ṣàdúrà sí pé Ọlọ́run mo fẹ́ rówó rẹ̀ ran iléyá mọ́ sọ jù báwọn lọ
kọkàn jẹ́ ó ti tán jèrè ó rí i pé ọ̀wẹ́rẹ́ ìgbà tí ó bá tiẹ̀ fi tó jọ́ kẹta ó ti gbọ́dọ̀ rówó rẹ̀ rán léyà pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ share ẹ like ẹ comment ẹ má gbàgbé pé àǹfààní bẹ lórí YouTube mi Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited ẹ subscribe sórí ẹ àwọn nǹkan mi tẹ̀lé mọ́ bá pàdé Facebook ẹ bá pàdé lórí YouTube mi àní dààmú o ẹ̀yin náà mọ̀ bọ̀ sọ́dọ̀ Fágbénró ọmọ Òrìṣàtọ́lá ẹ̀ wá là téèyàn fi ń là ń bẹ tí ò ní pa ọ́ la tí ò ní pọ̀ la rẹ̀ la jí mọ́ sùn béèyàn bá ti sùn kò ní sùn ẹni tó bá ti sùn kò ní débi tí ń lọ bọ̀rọ̀ gbogbo ẹni tí ọ̀gá láyé yọ ọmọ ara rọ́ yóò ròótọ́ náà ní títí tí ó fi padà pàdé olóòótọ́ béèyàn bá ra arọ́ kò ní bó lóòótọ́ pàdé béèyàn bá sì tí ì ra arọ́ tẹ́lẹ̀ tó bá bó lóòótọ́ pàdé kò ní mọ iyì rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ra arọ́ lọ́wọ́ kẹ́ ẹ lè bá a mọ iyì wa bẹ́ẹ̀ bá bá wa pàdé Ọlọ́run fi ń ṣe yín lọ́wọ́lọ́wọ́ ìwọ náà ti máa ń wètò yìí máa pe àbáyìnjọ kan àjẹ àwọn àgbàlagbà ò ní jí orí wa pé bọ̀rọ̀ torí pé wọ́n mọ̀ pé ó bá ti dọ́dọ̀ wa pẹ̀lú àṣẹ Ọlọ́run ìṣòro tó ń là kọjá Ọlọ́run mú kú ó ti gbọ́ báyìí mọ́ sùn mọ́ ire o ire gbàǹgbà.